kí ló dé tá a di ẹrú nílọrin ṣé Fúlàní ló ní Ìlọrin tó tọ́. bàbá wa ṣe kì í ṣe Fúlàní kì í ṣe Fúlàní ló ní Ìlọrin. ọjọ́ ní wàá sọ wá lọ́mọ ẹrú. ká kọ́kọ́ bẹ̀ láti fi títọ̀ Fúlàní Danfodio ni bàbá wa kọ́kọ́ tó bẹ̀ Danfodio lẹ̀lẹ́lẹ́ nígbà tó dé gbogbo ìgbà tó ní Danfodio ní kéde tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ìpè tí bí ọbẹ̀. bẹ́ẹ̀ ó ti dé sílẹ̀ tó bẹ̀ tó lè ṣe. ṣùgbọ́n nígbà tó yá ó bí ọmọ lára ọmọ ẹ̀ ní àmọ́dù Bello jẹ́ sùkánà tó ń gbà Sàmọ́dù Bello kọ́ nínú ìwé rẹ̀ wọ́n pè ní my life nípa ní ìlú táìtì rẹ̀ ní my life nípa ní ìlú ní ojú ìwé 16 mọ́ 17 ó sọ́bẹ̀ yányányányá pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ní pé Àfọ̀njá sì ní gómìnà rẹ̀ bẹ́ẹ̀ mo sọ tẹ́bá ti ẹni tó nílùú èèyàn my life ló pọ̀ ìlú èèyàn my life by Sàmọ́dù Bello tó kọ́ ní 1962 mo tó di pé àwọn kú first military coup lọ́jọ́ wá parí 1966 láti January 15 1966 ìbẹ̀rẹ̀ náà ló pa bàbá wa Ládọ̀jà Akíntọ́lá fẹsọ̀ tẹ̀ ló pa ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ 1962 ló ti kọ̀wé ó dẹ̀ sọ síbẹ̀ yáyáyáyá wípé Ìlọrin o is under domain of Aláàfin and Àfọ̀njá is government ẹ̀rí wo la tí wọ́n. tó bá jẹ́ pé bó ṣe kọ́ nìyà nídìí èdè kẹta. èèyàn ló mọ omi títí kó mọ omi jáde tó kú sódò. ẹ bá mi sà torí pé àti etí àti imú àti ojú àti ẹnu gbogbo tó ní wò láti ní wọn fún mi ìbò tó wọ́n fi kọ́ mi wá ní omi sí ẹ bá mi sà nígbà tí àwọn tó jẹ́ pé bàbá ńlá àwọn ló tẹ lọ́kọ́ dé ní Fúlàní tó sọ pé Ìlọrin abẹ kí wá ní alimi salimu alimi tó dé ní ọ̀sán oníjàlábí ni alimi kìdẹ́ ṣe bẹ̀rù kọ́kọ́ dé sí kéde bẹ̀rù lọ́kọ́ dé òde Ọ̀yọ́ ló kọ́kọ́ dé sí ṣùgbọ́n ara kan tí mo máa ń sọ nìyẹn Ọ̀yọ́ wọn lágbára púpọ̀ níṣẹ́ ní wọ́n ṣọdún ní ọdún kan tán wá gbé fàjìlẹ̀ ní wọ́n sọ pé àlejò kan wà níbi pé ó ní kò bá kó ní pé kò ní òtún Olúwa wá kú ó wá tàkárí ni wọ́n ṣe lé kúrò bẹ́ẹ̀. nígbà tó wá tàkárí kúrò bẹ́ẹ̀ ó lọ sí Ògbómọ̀ṣọ́ ìyẹn láyé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjì Àkànní Alébíoṣù òní baálé Ògbómọ̀ṣọ́ gbà yìí bàbá yẹn ó wá ń lọ sọ́dọ̀ bàbá yẹn wá pàṣẹ ó wá ń ṣe jálàbí fún bàbá yẹn lọ́wọ́ ìfọ̀ṣẹ́ gbogbo lẹ́yìn ó bá ṣe ogun ìjàdí gbogbo Ògbómọ̀ṣọ́ wọ́n rí káàkiri lẹ́yìn máa gbọ́ pé gbogbo ìjàjàjà tó kún Ògbómọ̀ṣọ́ gbogbo ìgbésẹ̀ bá ṣe ogun ìjàdí ibẹ̀ ni Àfọ̀njá ti gbọ́ ó ti wá níṣẹ́ sí nígbà tí ìjà ń ṣẹlẹ̀ láàrin Àfọ̀njá àti Aláàfin láyé Aláàfin Awólẹ̀ Arúgbógbó Aláàfin Awólẹ̀ Arúgbógbó kì í ṣe orúkọ ẹ̀yìn gbogbo orúkọ ọgbẹ́ tí bàbá àgbà ẹ̀ àṣàmúlò jẹ́ ṣùgbọ́n nígbà tí ó wà ní Akẹyọ àwọn ọmọ ọba Ọ̀yọ́ náà máa ń pè ní Akẹyọ àwọn tí Ifẹ̀ náà pè ní Ṣòkòtò ìgbà tó wà ní Akẹyọ tó bá ti débi tó ti fẹ́ wá ṣeré àbí tó débi tó ti fẹ́ tayò yóò sọ pé òun wólẹ̀ fágbà o ní ìwà ó máa nà lórí o lẹ́yìn òun náà ó báyìí kó sọ pé òun wólẹ̀ fágbà o ẹni tó náà tó sọ pé òun wólẹ̀ wọ́n á sọ pé àwólẹ̀ ẹni tó dúró gẹ́gẹ́ tó sọ pé òun náà ló wá di àwólẹ̀ ló wá di àwólẹ̀ ìgbà tó wá di ọba ẹni lágbájá ti yá sọ pé ṣé èjò ọkùnrin tí wọ́n sọ pé òun wólẹ̀ yẹn tí ó náà tí ó rògbòn tó wà sọ pé òun wólẹ̀ ló wá di àwólẹ̀ àṣàmújọjọ ló kọjú pàṣẹ ohun tó sì bá jẹ náà olórí ibi tiẹ̀ náà àṣàmújọ ló náà jẹ bá fún wa ẹ má jẹ ká lọ bẹ̀rẹ̀ náà ká padà síbi tí
Ìlọrin òmìnira Aláàfin ló wà gẹ́gẹ́ bí ìwé yẹn ti sọ tí ìtọ́jú jẹ́ ká mọ̀. Ìgbà tó yá igbó ni ibẹ̀rẹ̀ wà tẹ́lẹ̀ bí igbó tó wà ní àwọn ìgbóhùnà lónìí rẹ̀ gómìnà tó ní olórí jẹ́ pé tẹ bá wo gan mọ́ nílọrin àwọn gómìnà ìlú. Ìgbà tó ń ṣe rélùwé ní Ìlọrin ìgbà ọ̀rọ̀ tí wọ́n lọ sanwó sí kápítà àwọn gómìnà àwọn olóko owó ìbẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ fi jọba àwọn olórí.